mo rí fídíò tó yẹn wọ́n ṣe àwọn ẹ̀ṣẹ́ ìpínlẹ̀ náà mo rí bàbá iṣẹ́ fún tẹsímọ́nì òpin ọ̀sẹ̀ méjì yẹn ni orin mi wọlé fèmí tẹ́mi wá gbé ẹ̀fún mi ṣé ẹ̀gbà wípé ẹ̀ ń sọ pé lórí ògbọ́dọ̀ ọ̀rọ̀ wọn pé ṣé àtọ́lájọ́ pé tẹ̀yìn ṣé dísẹ̀mbà kan àbí jẹ́nẹ́rì lè wá. Bàbá ń sọ pé àwọn èsì wòlíì ò pé ṣùgbọ́n àwọn gbàgbọ́ pé tí oṣù máa ẹṣẹ́ bẹ́yà gbé aláàrẹ̀ ṣe oṣù ọkùnrin ọlọ́run bíbélì mi rè ọlọ́run alàyè gbọ́ ó pé 2 weeks aṣáà mi ṣàmọ̀ ẹ̀nẹ́tọ́ pè mọ́ pépà lẹ́kan ọjọ́ àtàṣọ ìmú bá wọn tà á wọ́n fún mi lówó ìyá yìí máa gbélé lọlé ọ̀dọ́ bá mi jáde tàkùnrin yẹn wà bẹ́ẹ̀ bóun ti wọlé nù kò tún wá wọlé lásán ó tún bá bọ́ọ̀sì church mi wọlé so bọ́ọ̀sì yẹn wá pé méjì mo ní àwọn bàbá yìí lóòótọ́ wọn ìṣe Elizabeth àṣẹ ń bẹ lẹ́nu wọn ọjọ́ wo ibi láti tó ń ṣàwádà sá ó ṣe alágbẹ̀dẹ ọ̀run tó bá ti sọ báyìí ó ń wá ní wà dáadáa èmi ló kù tó bá ní lọ sí báyìí ní ọwọ́ àwọn Sogoti bàbá wọn lọ sí ọyá ìgbàdúrà fún bàbá ti sọ ẹ bá bàbá yẹn kálí gbọ́ tá à ń sọ ẹ ra ma ẹ ra mọ́mì ẹ ra ma no ma ẹ wá jókòó ma ẹ wá jókòó ma. Seriously. No problem. Bàbá mi no problem. Ṣé rí ìgbàgbọ́ tó máa ń ṣiṣẹ́ nígbà mi? Bọ́n ṣe ń sọ lẹ́yìn pé wòlíì oṣù tó parí ẹ̀rí. Wọ́n sọ bíi pé wọ́n ti láwọn kan tí ó ra kìíní yẹn. Ẹni oṣù tó parí wọn wò á. Bẹ́ẹ̀ mi ṣe darí mi Ọlọ́run torí ṣẹ́rí ká ní ìjọ yẹn ká lè mi gangan ní owó mo fi Ọlọ́run nínú àṣẹlẹ̀ ọjọ́ yẹn ní ọba òkè máa lọ ra mọ́tò màdánù wa. Ìgbàgbọ́ tèmi náà wá sí ìkìmọ̀ wọ́n ń sọ ní ìmẹ́rin ní ilé gbọ́dọ̀ wọn lọ́dún mọ́ ní ẹ̀kí bàbá yìí kí ni ẹni sáré ìrọ̀ ni. Bó ṣe wá náà ni wọ́n rí lónìí. Inspiration ló ṣe jáde sí orú èyí sí ẹni tó jẹ fọkàn sí táwọn ayé ń fẹ́ gan ló dẹ̀ ìmájẹ ẹjẹ fún lọ́wọ́ bọ́lá náà ti máa ṣe ẹ̀mú ní ẹgbẹ́ madam yẹn lẹ́mọ́ wá last. ẹ ṣe bàbá àwọn nǹkan tó bí sàkíyèsí. ẹ ṣe onímọ̀ last. madam yẹn ni wọ́n mú wá last. ó ti kọ́kọ́ wá. wọ́n dá padà. so ẹ̀yin tó wá kó níbi tẹ́ wá ní ẹ wá lọ bá wọn ní eré àbí tó ń jókòó sí ṣé kọ̀sẹ́nì kan fẹ́ bí wọ́n wá ní náà ìgbà yẹn ló tún fẹ́ padà wá nílé náà mo ló wá dé orí láì yẹn last àwọn ẹ̀dẹ̀ wá sùrùgbò olúwa tó dá sí láì yẹn wọ́n lè ti dúró pé yóò sábà nǹkan tó nǹkan wá múwèé bọ̀ wá fún tó múwèé bọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́. Jẹjẹ máa pè kò bá má rí mi lénìí. Wọ́n lè tẹ́ ìgbé ẹsẹ̀ ń dùn wọ́n tó. Ibi táwọn yẹn ti ń rọ́pọ́n fẹ́ rí wọn. Kò ní dáká pé wọ́n máa lẹ́nu wọ́n jẹ́ máa lọlé. Kódà àtòrí ẹ̀ mú fi lọ bá mọ́mì wa nínú mọ́tò yá. Èyí náà bá mi dá sí gan. Ìdàgbà kò ní tán lọ́wọ́ yìí. Àdúrà mi fún ẹ ni pé sọ́rí kò ti di bàbá àjọ. Àdúrà mi fún yín ni pé Olúwa sọ agbára láàbù lórí Jésù. Ìmọ̀ ya máa ga sí. Èmi tó bá fà báyìí ní orúkọ Jésù ọwọ́ àmọ́. Èyí tó bá sọ pé o ò fẹ́ Ọlọ́run níbẹ̀. Mo ò ní ráàmù bá. Wọ́n ní gbé ẹ pamọ́ bèrè. Wọ́n tó wá ní gbé ẹ pamọ́ kan pa ẹ́. Iṣẹ́ ẹ̀ lọ́sẹ̀ ẹ̀ máa tẹ̀síwájú. Gbogbo àwọn tó ti wà láyé lórúkọ wọn ò bàjẹ́ Ọlọ́run lórúkọ yẹn. Mo ṣe fẹ́ dídì kan. Mo ṣe fẹ́ kórìbẹ̀ fún mi. Jesus name I pray. Amen. Ọ̀sán tí màá rí ní o. Àti máa wọ̀ bá ti bẹ́ẹ̀. Wọ́n sọ sí máa ní omi ní kẹ́lẹ́ ní. Mi rí rí bàbá mi àjọ wà ní. First time tó máa rí mi náà rí. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀.
tí wàá rí ní àtàwọn mi náà. Wọ́n lè jíjọ́ sọ̀rọ̀ pẹ́ o. Àwọn jíjọ́ sọ̀rọ̀ pẹ́ o. Lásìkò prógámù late Muyideen Arobire tó kú. Ẹ máa ń pè ní péjú Arobire ìyàwó Muyideen. Ìyàwó Muyideen Arobire tó kú. Arobire Aládé Arobire tó ní kí wọ́n kọ́ àwọn náà fa èmi wọ tẹ́tà ń jọ sùn báyìí lọ́dún náà lọ́hùn kọ́ lọ́ba àwọn kẹwọn. Ọlọ́run adúró sí i. And this is Mr. Taiwo owó ẹ̀yẹ àwọn journalist ní wọ́n. Ǹjẹ́ wọn kì í ṣeré wọn kì í ṣe tẹ́lá? Wọ́n máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìyá mi náà ni màmá títí wọn òun ni bàbá Pẹ̀lá tẹ̀lé. Màmá tí wọ́n lè gbọ́n bàbá Pẹ̀lá ló gbọ́ ọyàn lẹ́nu bàbá ló ṣe máa ń bẹ̀rẹ̀. So àwọn tó ní máníjà Wáìkẹ́ Àjàó tó ń kọrin. Àwọn tó lọ máníjà. Ẹ pè fún wa sá. Jóòlì tí it's good to see you today. Àwọn bàbá ṣe á ní. Bàbá Ṣoko tí. Alágbẹ̀dẹ ọ̀run. Alágbẹ̀dẹ ọ̀run. Wọ́n máa ti sá lọ sí Canada. Amẹ́ríkà. Ẹ̀yin náà máa tó Mo ń bọ̀ ní lágbára lọ. pẹ̀lú ògo náà. Wọ́n máa pa ẹ́ lásìkò. Láfíìkù. Ó sábà máa ń lò. Ẹ mọ̀ Ìbàdàn ni wọ́n Ìbàdàn mọ́. Àbúrò mi lókè fún Ìbàdàn lẹ́yìn wà báyìí. Ẹjọ́ wọn lọ́tẹ̀ èkó ni. Ó ní wọ́n wà. Wọ́n fi mọ́ Ìbàdàn náà. àbúrò mi ní Abidjan Sàlámì. So Èkó lè ṣe bàbá yìí. Kò tí máa bọ̀ Ìbàdàn náà di Ìbàdàn náà. Kò tí ì ní wà. Ẹ máa bọ̀ báyìí aláàjì ẹ̀ máa bọ̀ báyìí. Ojú gbogbo ayé mo ti sọ báyìí. Ẹ máa fọ̀ bá lọ. Ó ti parí. Ó ti parí. Àní olúwa náà á fọ̀ ní Bẹ́ẹ̀ Àní bẹ́ẹ̀ olúwa á fọ̀ ní ayé mi. bẹ́ẹ̀. Mo ti dé tẹ́lẹ̀ láti ní bọ̀. Bàbá mi. Bàbá mi ṣe fún mi lẹ́nìkan tó súré méjì àti Óyá. ọ̀yá fún mi lẹ́nìkan. Kéèdà. Mo kọ̀ fẹ́. Óyá bàbá ẹ̀kọ́ kí àwọn èèyàn kẹ́ ẹ̀ tó máa lọ. Ẹ kí àwọn èèyàn lórí kíní. Kéèyàn máa padà àwọn èèyàn bá dúpẹ́ lọ́wọ́ wọn. Mo tún Àtàwọn olólùfẹ́ ti dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ̀ ń dúró ti Àgbàlá Gabriel. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dúró ti Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel kọ́lẹ̀ ló ti Ọlọ́run wà. Nítorí pé láti ara Àgbàlá Gabriel ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí ìtúsílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí ìgbéga, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣoríire láti ara wọn. Ṣé mọ̀ pé Mùsùlùmí lè ní gbogbo yín rẹ̀ dẹ̀ mọ̀ bí mo ṣe ń bú àwọn àáfàá kọlọ̀rọ̀ sí, àwọn wòlíì kọlọ̀rọ̀ sí tán fẹ́ balẹ̀ ara wọn jẹ́ láìsí ilé ayé tiwa. Ṣùgbọ́n tá a bá wá ń bú àwọn tí ò ṣe dáadáa, tá a bá tún wá lè pọ́n àwọn tó ń ṣe dáadáa lé. Kí ni a ṣe fẹ́ mọ̀ yàtọ̀ ẹ̀? Wọ́n kàn rí àwa náà bí èèyàn lásán ni. Ìyẹn ni ló fà á tó fi jẹ́ pé mi kì í jìnnà sí Àgbàlá Gabriel. Pàápàá jùlọ pẹ̀lú oore tí Àgbàlá Gabriel ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ colleagues. Mo máa ń dúpẹ́ lọ́wọ́ wọn. Colleagues mi nìkan pẹ̀lú ẹ̀kọ́ ni wọ́n á sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni Àgbàlá Gabriel ti sọ̀rọ̀ fún. Àgbàlá Gabriel kọ́ ló tún wá ń sọ̀rọ̀ yẹn. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Àgbàlá. Torí gbogbo ìgbà ní Àgbàlá Gabriel máa ń pariwo pé èmi kọ́ ni fún yín lówó, àwọn tán nífẹ̀ẹ́ mi ni wọ́n ń ṣe fún yín o. Kò ní tán lọ́wọ́ ti yín náà o. Kò ní tán lọ́wọ́ ti yín o. Kò ní tán lọ́wọ́ ti yín o. Mo gbàdúrà kan nígbà tí mo wá bí last. Àgbàlá Gabriel testifies. Ṣùgbọ́n mo tún wá àdúrà kan tí mo tún wá fẹ́ gbà sí ni pé bọ́ọ̀sì tí mo bá lágbàlá yìí ò tó. Kò tó ẹ̀yin ará diaspora torí ìtọ́ lọ́hùn. Sẹ́yìn kókè tí tara mi mo tọrọ yẹn. Nígbà tí ó bá pọ̀ yóò lè kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá láti wá jàǹfààní tẹ̀ ẹ̀ ṣe. Torí pé ẹ̀yin ilẹ̀ ń ṣe tá a bá ń parọ́ tán ara jẹ lóko ẹ̀yin ilẹ̀ ń ṣe o kò wá ní tán lọ́wọ́ yín. Kò ní fìgbà kankan fẹ́ ẹ̀ tán. Ẹ̀yin tí ẹ wà lamẹ́ríkà a gbọ́ pé olórí oko ṣe ń lé àwọn èèyàn ẹ̀ ní sínú àwọn tí wọ́n lè wá. Wọ́n tó wá ní fi yín tẹ́lẹ̀ mọ́tò wá sí ilé wa náà. Wọ́n ní fi ẹrù yín ránṣẹ́ sí wa. Ẹ máa rí jẹ, ẹ máa rí mu, ẹ máa rí ná, ẹ máa rí lò. Àwa náà wọn ò ní gbé wa pakẹ́ tó dé o. Àgbàlá Gabriel nílẹ̀ mọ̀ wípé ẹni tó bá ṣe dáadáa wọ́n máa ń ní ọ̀tá gan. Torí wọn ó jẹ́ ọ̀tá àwọn tí máa ń ṣàìdá yẹn. Ìṣọ́ àti ààbò ti Ọlọ́run àti àdúrà àti yín náà àti ìṣẹ̀dá àti yín náà kọ́mọ̀ jẹ́ kí apá ọ̀tá ọ̀tá àti jẹ àti mu àti ná àti lò
kí Ọlọ́run nínú màá ní kó máa bá wọn bọ̀. Lénìí mo tó gbà pé tuntun lọ́lọ́run, mo tó gbà pé Ọlọ́run bẹ́ẹ̀ mi tó wà. Torí tó sojú mi lónìí ẹ̀dẹ́rù bà mí, ẹ̀rù tó sì dábàá mi ni pé ókè Agbala Gabriel dìde pé òun fẹ́ kẹ́lẹ́ kan mọ́ 200 lọ́dẹ lónìí láfàtà ti parí ìsìn. Òun fẹ́ kẹ́lẹ́ kan mọ́ 200 lónìí. Ókè gbogbo ẹ̀yin ọmọ àjọ ẹ wá lọ máa wá ẹni tí ò rí ṣe. Ṣé ẹ mọ̀ wípé ó túmọ̀ sí pé ẹni tí ò rí ṣe ò pọ̀ ní ṣọ́ọ̀ṣì Agbala Gabriel. Agbala Gabriel gangan fúnra ara rẹ̀ ní màmá yẹn o. Ṣùgbọ́n ó lé ní 1 hour tó fi wá àwọn èèyàn káàkiri. Pé ẹni tí ẹ máa mú tí gbogbo ayé máa wò pé ó ní ìrànlọ́wọ́. Àti ti rí. So ìgbà tí wọ́n wá eventually mú àwọn kan jáde. Ẹni tí Ọlọ́run wá tìtorí rẹ̀ ní kí Agbala Gabriel ó sọ̀rọ̀ yẹn. Ó wá jáde nígbà tí àwọn bíi 4 ti wà lórí ìlà. Ó wá jáde. Wọ́n tó wá àwọn èèyàn tó wá dá padà. Nígbà tí wọ́n dá padà tó wá lọ jókòó. Àwọn èèyàn ti wá pé wọ́n àti rí 6. Tẹ́pà méje àti rí 6. So èèmọ́ tó ti Agbala Gabriel wá bá pé kí ni ẹ fẹ́ ká kí lè rò pé a fi lè yanjú kí ní nítorí wọn tó 6 wọn ní. Níjẹ́ tèmi mọ̀ pé a fi lè yanjú ẹ̀ ni pé ẹ jẹ́ kí wọ́n kọ no sí 5 kí ẹ̀kẹfà ọ̀jẹ́ yes kí wọ́n lọ mú kọ̀ọ̀kan tó bá mú yes òní kẹ́ fún lówó yẹn. Bọ́ bóyá Agbala Gabriel fún wa rí bí ẹni pé yóò jọ tẹ́tẹ́. Nǹkan tó ga wọ́n ti kọ́ kí ní tán. Agbala Gabriel níbi tó Agbala Gabriel tó lọ fún bẹ́ẹ̀ ṣé ẹ ti kọ́ kí ní yẹn tán. Agbala Gabriel wá lọ sí ibẹ̀ yẹn ní ẹ̀yìn pátápátá lóbìnrin yẹn tó kò sí wọ́n wá lọ síwájú rẹ̀ pé tí ẹ̀yin ò lẹ́nu kankan bí ẹ̀yin ò lẹ́nu kankan rárá wọ́n ní kíní kan. Ní wọ́n yẹn lọ sí kí wọ́n yẹn tó lè dìde láti ibẹ̀ yẹn dé iwájú ó tọ́ tẹ́kì ẹ̀ ń ta ẹ̀. Wọ́n yẹn ló wọ àgbo yẹn lá. Ṣùgbọ́n pẹ̀lú àbálọ àbábọ̀ rẹ̀ mẹ́rin iye àwọn ọmọ kéékèèké tí wọ́n dìde. Àṣé Ọlọ́run ti gba àdúrà ọmọ yẹn kó tó kú òun lé. Òun ló kó sí Agbala Gabriel lẹ́mìí tí Agbala Gabriel fi ní òun fẹ́ fún ẹni òun fẹ́ kẹ́nìkan mú 200 lọ́wọ́ lónìí. Tó dẹ̀ wá ṣe títí tí Ọlọ́run fi wá mú ẹni tó rán sí yẹn gangan jáde láàrin àwọn 7. Gbogbo àwọn ọmọ kéékèèké tó wà ń bí ó máa yẹn ni wọ́n máa ń fọwọ́ kàn. Kó débi pé Agbala Gabriel náà sọ pé yẹn tó sòjòrò ni pẹ̀lú nọ́mbà tẹ̀ yẹn. Torí ó dàbí ẹni pé àwọn náà wọ́n ṣe fojú kà wọ́n tó rí pé yóò jù bẹ́ẹ̀ lọ torí gbogbo àwọn ọmọ yẹn ọ̀dọ̀ ìyá yẹn náà wá. So ibi tí mo ti sọ wípé tí mo ti gbà pé ètò Ọlọ́run wà nítòótọ́ ó tó wá láwọn ibi tó wà torí ibi tí dọ̀tí bá wà ètò Ọlọ́run ní sílẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì ni wọ́n wú orí ní lẹ́yìn chọ́ọ̀chì wọ́n báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé ẹ̀wù chọ́ọ̀chì wọn èèyàn ni wọ́n gbé chọ́ọ̀chì yẹn lé lórí. Òkú ọmọ wà mẹ́ tí wọ́n dẹ̀ fi tí wọ́n bá. Ọ̀sẹ́ni kankan tó lè èmi ní omi ìmẹ́lòmí o. Ọ̀sẹ́ni kankan tó lè bá arákùnrin fi lè mú báyìí. Èèyàn tọ́lọ́run ni tọ́lọ́run. Èèyàn tí èèbá ṣe tọ́lọ́run yóò máa pera rẹ̀ ní tọ́lọ́run. Àwọn ni wọ́n sì máa dájú. Àwọn ni wọ́n máa rówó gbàjù. Àwọn ni wọ́n máa lérò jù. Ṣùgbọ́n mo bá Agbala Gabriel pé lọ́wọ́ àwọn èlò tí wọ́n ń rí àwọn èlò tágbára wọn ká láti ràn lọ́wọ́ mi. So àwọn mo wá bẹ Ọlọ́run fún àwọn èèyàn tí ó gbé ìjọ yìí ga. Torí táwọn èèyàn bá ń rí báyìí wọ́n bá ń lọ wọ́n rí tán gbà wọ́n ń wá tí wọ́n rí gbà ẹ rí pé wọ́n máa wá sí i wọ́n máa pera wọn wá ni. So nítorí pé iṣẹ́ tí wọ́n náà ń ṣe yẹn ò ní dúró dákòókò bí Ọlọ́run bá mi ran Agbala Gabriel lọ́wọ́ nígbà tí bàtọ́ bá ti sọ̀rọ̀ kí Ọlọ́run ló máa ń kọ́mọ́dé kí ìrànlọ́wọ́ fi náà pẹ́ àwájú ẹ̀dá ẹ̀ yọ̀ǹda mi wọ́n máa bá àwọn ẹ̀gbọ́n mi àtàwọn kọ́lẹ́tì mi yòókù wọ́n máa bá yín sọ̀rọ̀ torí Agbala Gabriel náà ni wọ́n ní iṣẹ́ lọ́bì kan ọ̀gbọ́n mi tó padà bọ̀